àwọn kan ṣì wà nínú ẹ̀wọ̀n torí Endsars yìí kíjọba kọ́kọ́ tú wọn lẹ́nu gbogbo àwọn tó wà nínú ẹ̀wọ̀n pátápátá láti 2020 àwọn kan ṣì mo sọ àwọn kan ṣì wà nínú ẹ̀wọ̀n kíjọba tú wọn lẹ̀ gbogbo ìjáde judicial panel Lagos State ìjọba fúnra wọn lọ set up panel yẹn dẹ̀ jáde wọ́n dẹ̀ ní pé nǹkan táwọn rí rè wọ́n ní oyè èèyàn tó kú rè wọ́n dẹ̀ sọ gbogbo nǹkan tó yẹ kíjọba ṣe kí gbogbo nǹkan ṣe kí ni kí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ni máa lọ ní ayọ̀ àti àlàáfíà so àfi nǹkan tá a fẹ́ sìn kò ju kí ìjọba ṣe gbogbo nǹkan tó tọ́ gbogbo àwọn fámílì àwọn tó ti kú kíjọba mọ bó ṣe máa pè wọ́n kíjọba mọ bó ṣe máa tẹ̀ wọ́n nínú nǹkan tó ń pè ní justice nìyẹn nǹkan tó dẹ̀ fẹ́ òjò bẹ́ẹ̀ lọ. You are welcome to DriveTV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ mọ̀ pé látìgbà tí wọ́n ti dá Nàìjíríà sílẹ̀ ni àwọn ìjọba ṣe máa ń parọ́ irọ́ yẹn ló gbé Nàìjíríà débi tó wà yìí ẹ̀kọ́ táwọn sọ ni pé àwọn tó ń pa wọ́n lẹ́bi lára àwọn tí wọ́n ò rí pa tí wọ́n gé lẹ́sẹ̀ yìí tó ń gé lápá gbogbo wọn ni wọ́n wà ń bí lónìí mí wà nú mọ́tò nú wọn so àwọn sọ fún wọn pé irọ́ níjọba ń pa wọ́n pààyàn wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n pààyàn torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣe tí wọn ò fẹ́ kí àwọn aráàlú mọ̀ pé wọ́n pààyàn ìmí nínú àwọn tó ń pa wọ́n gbókun wọn sápamọ́ títí di ìsìn àwọn mọ̀lẹ́bí wọn ò tiẹ̀ mọ̀ bí wọ́n wà láyé bí àwọn ò sí láyé àwa wá táṣìírí ìjọba ń bí ni pé láti ṣe ìrántí àwọn tí wọ́n jà takuntakun láti rí pé ìwà bàjẹ́ tó wà nínú ọlọ́pàá wọn ò rí ṣe wọn ò rí mú. Ó ṣe pàtàkì pé káwọn ọ̀dọ́ mọ ọ̀rẹ́ wọn wọ́n dẹ̀ mọ ọ̀tá wọn àwọn ọ̀tá wọn wọ́n pa wọ́n ní toll gate lára àwọn tó ń ṣiṣẹ́ ibi yẹn wọ́n wà lára àwọn tí wọ́n ń gbé gbàpótí ní 2023 ẹ ṣáà mọ̀ wọ́n tó bá wù yín ẹ lọ dìbò fáwọn apààyàn. Gbogbo ìgbà tá a bá ní àǹfààní láti sọ̀rọ̀ síbẹ̀ la ṣe wá máa sọ̀rọ̀ síbẹ̀ tàbí máa hold wọn accountable sí nǹkan tí àwọn fi ẹnu ara wọn sọ. Wọ́n nípa àwọn ṣe panel náà fúnra wọn ni government ìpínlẹ̀ Èkó ni wọ́n ṣe panel wọ́n dá panel náà sílẹ̀ tọ́dẹ̀ ní kó wo gbogbo ìṣesí event gbogbo nǹkan tó ṣẹlẹ̀ panel jáde pẹ̀lú report government again ní nǹkan tí panel gbé jáde yẹn kò ń ṣe nǹkan tó accurate why torí pé panel rí pé òótọ́ ní nǹkan báyìí ṣẹlẹ̀ àmọ́ findings panel yẹn ò tẹ́ ìjọba lọ́rùn torí one way or the other ó affect àwọn wọ́n ṣe ní no kìíní panel yẹn kò so gbogbo kìíní kò fi hàn pé ìjọba jẹ́ ìjọba òtítọ́ wọ́n pé wọ́n ṣe báyìí wọ́n fi àwọn kankan pamọ́ kò dẹ̀ dá kò tọ́ kò yẹ so right now ẹ mọ̀ a sì ń gbọ́ àwọn cases of pé ọlọ́pàá kan ṣe bákan sí aráàlú ó lu aráàlú kan ó fẹ́ gbowó lọ́wọ́ ó fẹ́ fi ipá gbowó lọ́wọ́ aráàlú ó fẹ́ ṣe ó sì ń ṣẹlẹ̀ àrùn kankan a lè sọ pé generally ó fẹ́ reduce díẹ̀ àmọ́ ó sì ń ṣẹlẹ̀ so àwa gbogbo available means gbogbo platform tá a bá ní gbogbo ọ̀nà kan náà la ṣe fi máa bá ìjọba sọ̀rọ̀ tí kò mú ìjà wá tí kò mú violence wá akọ̀ máa fẹnu wa yìí náà sọ ni gbogbo eré tá a bá lè ṣe náà láti fi jẹ́ kí ẹ̀dùn ọkàn wa hàn ń pé look bí nǹkan ṣe ń lọ yìí àfi nǹkan tó fa Endsars fi ṣẹlẹ̀ rè ẹ má jẹ́ kí irú ẹ̀ tún wáyé mọ́ tí aráàlú bá ń sọ̀rọ̀ ẹ̀yin olóṣèlú ìjọba ẹ̀yin ṣiṣẹ́ fáráàlú ni so tí aráàlú bá ń sọ̀rọ̀ pé ibi tó ti ń dùn wá rè ẹ gbọ́dọ̀ máa gbọ́ ẹ dẹ̀ gbọ́dọ̀ máa ṣiṣẹ́ tó tọ́ tó dẹ̀ yẹ láti rí pé kìíní yẹn ò bà inú aráàlú jẹ́ mọ́ so protests using our platforms to speak all these things will still continue gbogbo kìíní náà láti máa ṣe from time to time. ẹ ìpadà tó rẹ̀ àwa àríyàn kan o because ó sì kíní ṣì ń ṣẹlẹ̀ àmọ́ ó fẹ́ lọlẹ̀ díẹ̀ náà níbọ̀ àwa ò tiẹ̀ fẹ́ mọ́ àfẹ́ mọ́ PRO fún ọlọ́pàá nǹkan àwọn ìtọ́ ń sọ ọ̀tọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀
àwọn wà lórí ayélujára wọn ní à ń pé àwọn ọlọ́pàá wọn ń ṣe dáadáa báyìí wọ́n ń ṣe dáadáa báyìí a sọ pé kò sáwọn ọlọ́pàá náà tó ń ṣe dáadáa àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan wà tó sì ń ṣe dáadáa àmọ́ kò burú tó bá jẹ́ pé gbogbo ọlọ́pàá wà ló lè máa ṣe dáadáa torí ipò tó wà yẹn ipò ńlá ni wọ́n ń dìbọn mú wọ́n ń ṣe any slight provocation nǹkan kan lè ṣe wọ́n lè gbébọn yẹn sókè báyìí pé àìwọ́ báwo ẹ mọ̀ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn là á fẹ́ gbogbo nǹkan tá à ń jà fún gbà yẹn pé kí ayé ọlọ́pàá náà nítorí ọlọ́pàá náà ọmọ Nàìjíríà ni so kò dẹ́ ṣe pé hate wọn no we don't wish them bad kò ṣe pé àwọn náà fẹ́ kí nǹkan búburú ṣẹlẹ̀ sí wọn a fẹ́ kí nǹkan dára fún gbogbo ọmọ Nàìjíríà ni so ìjà táwa náà ń jà pé ọlọ́pàá náà ẹ gbé sálárì wọn náà sókè ibi tó ń gbé báwo ló ṣe rí ibi nǹkan tó ń jẹ báwo ló ṣe rí ẹ mọ̀ gbogbo kíní náà ló yẹ kí ìjọba wò nípa àwọn tó ń ṣẹ̀tọ́ wọn àwọn tó ń protect lives and properties of citizens tó ń risk life ara wọn ó yẹ kí life àwọn náà dá at least kọ́ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí o à ń rí èrè gidi ń bẹ. We say they never get justice 2 years after the End SARS protest. What happened for Lekki, exactly this place, on the 20th of October 2020? Social media influencers, we've been there during that period. They're still there here again, led by skit maker Mr. Macaroni and Nigerian musician Files. They say they want justice. This is the situation for Lekki toll gate, Lagos, Nigeria.
Years, remember. Of the End SARS protest. Majority of the people who are here now still young people, most of which we say now them being gathered do the protest that year. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Akian Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.